àsìkò yìí. Àwa nìyẹn màá. Ẹ bá mi dárúkọ yín fún àwọn èèyàn wa tó ń wò wá. Orúkọ mi ni Kudirat Gbémisọ́lá tí gbogbo àgbáyé mọ̀ sí DJ Coollet Go Girl. Ok, inú mi dùn láti pàdé yín lénìí. Bó tẹ̀ ṣe pé a ti máa ń wò yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ kú iṣẹ́. Àmọ́ tí wọ́n bá ń bi ni kí ló mú yín gẹ́gẹ́ bí obìnrin láti yan irú iṣẹ́ báyìí láàyè? Orin ni mo like orin gan. Ó túbọ̀ sí pé tẹ́ ẹ fẹ́ lẹ̀ ń ṣe. Nǹkan tọ́lọ́run yàn mọ́ mi ni mò ń ṣe. Ẹ̀ẹ́dẹ̀ ní ṣiṣẹ́ ṣe lágbára. Àmì Jésù. Kí ni ìmọ̀ràn tí kò dẹ̀ ní dójú tì wá? Àmì Jésù. Ẹ jọ̀ọ́, kí ni ìmọ̀ràn tí ẹ níṣẹ́ mọ̀ pé lásìkò yìí tí a ò bá ní parọ́ obìnrin díẹ̀ ló ṣetán láti ṣiṣẹ́? Púpọ̀ àwọn akápọ̀ ti gbàgbọ́ pé ọkùnrin ló lè ṣe gbogbo ẹ̀. Àtọkùnrin àtobìnrin púpọ̀ nu wọn ni ò fẹ́ ṣiṣẹ́, so àtọkùnrin àtobìnrin yúùtù wa púpọ̀ nu wọn ni ò fẹ́ ṣiṣẹ́. Àmọ́ ó dàbí kó fi sọ́dọ̀ obìnrin. Ó fi sọ́dọ̀ wa ju àwọn ọkùnrin lọ. Bẹ́ẹ̀ni ma. Obìnrin máa ń fọkàn sí pé ọkùnrin ló máa fún àwọn bùkátà. Kí ni ìmọ̀ràn tẹ́ ní fún àwọn obìnrin tó ní èrò yìí? Wọ́n kàn máa ìmọ̀ràn tí mo ní fún wọn ni pé kí wọ́n tẹpá mọ́ṣẹ́ tó ń ṣe. Wọ́n lè má rí èrè yẹn nísìn. Èmi bẹ̀rẹ̀ iṣẹ́ DJ ní 2008. Last year ni mo bẹ̀rẹ̀ sí ni máa rere yẹn dáadáa. Làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa mọ̀ mí. So it took me years, like I think 10 to 12 years káwọn èèyàn tó mọ̀ mí. So I was patient. Kí wọ́n ní sùúrù. Kọ́ tẹpá mọ́ nǹkan tó bá ń ṣe. Àwọn èèyàn ń wò wọ́n, Ọlọ́run gan rí. The Bible says heaven help those who help themselves. Help yourself. Lọ́rọ̀ ẹ lọ́wọ́, Ọlọ́run gan máa ràn ẹ́ lọ́wọ́. Òun gan máa káàánú ẹgbẹ́ àánú ọmọ mi yìí. Òun gan gbìyànjú. Be patient. Tẹpá mọ́ nǹkan tó bá ń ṣe. Ẹ ṣé fún ìmọ̀ràn àtàtà. Ẹ ṣé máa mi.